إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله gbogbo tí ń jẹ́ ẹ̀yìn tọ́lọ́wọ́ ọba ni a sì ẹ̀yìn fún ọba náà a sì wọ́ ọlọ́ọ̀ba náà ní onírànlọ́wọ́ wanastaghfiru àwọn ọlọ́ọ̀ba láńlá fọ̀ mẹ́sẹ̀ wa kó foríjì wá a sì wọ́ ọlọ́ọ̀ba lónìsọ̀ kúrò níbi aburú èyí tí máa ń wá sẹ́mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá sì wá àtàbúrú tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ti rò ọwọ́ rẹ̀ wà padà sí níṣẹ́ torí tó já wá mọ̀nà lọ́dọ̀ ọlọ́ọ̀ba àti ká wá sọ ni pé ẹni yòówù tọ́lọ́run bá ti fi mọ̀nà kò sẹ́ni tó lè sọ́nù mọ́ ẹni yòówù tọ́lọ́run bá sì sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà a jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ka jọ́sìn fún àyàfi ọlọ́ọ̀ba Allah wahdahu la sharika lahu lóòlè kan ṣoṣo láì kò bá wá orogún yòòyí wa yumitu ọba yìí ní ń pa onísìnyé wa huwa ala kulli shay'in qadir olóṣì lágbára lórí ìyà àti kú àti gbogbo nǹkan pátápátá wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu ajẹ́rìí pé kò sí ọba kan ajẹ́rìí pé dájájú ànábì wa Muhammad ẹrú ọlọ́ọ̀ba ni òjíṣẹ́ ọlọ́ọ̀ba sì ní ṣe ànábì tó ṣe pé ma taraka khayran illa dallana alayhi kò fi dáadáa kan lẹ̀ àyàfi kó júwe wa síbẹ̀ tó bá ti di pé dáadáa ni yóò sì júwe wa síbẹ̀ wala tarku sharran illa ahdarana minhu kò sí láburú kan kọ́mọ́ kí wàá náà pé ẹ ṣọ́ra yín ẹ jìnnà sí tí ń já burú torí pé tí ń já burú bẹ́ẹ̀dà bá ń ṣe yóò máa ṣẹ̀dá di aláburú ni ọlọ́run kó lè ní àti kò níbi aburú wa na'udhu billahi min sharri shaytanir rajim a sì wọ́lọ́ lórí sọ̀kú òníbi aburú èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́mọdé ráyè ní ọ̀dọ̀ wa àtòwọn àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ mọ́dé wọn ráyè lórí àlámọ̀rí wa jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin atúbára wa dúpẹ́ èyí tí ọlọ́run tó ní kápẹ́jọ pàdé lónìí ọjọ́ àkójọ bàbá wo ní oṣù tá a wà yìí inú oṣù rájàbù la wà yìí kẹ́rẹ́kẹ́rẹ́ rájàbù di mẹ́wàá lónìí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ Allahumma barik lana fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan ọlọ́run dákun àlùbáríkà ti ń bẹ bí Rájàbù àtèmi àti ọlọ́run kó pín wa ń bẹ̀ àlùbáríkà ti ń bẹ bí oṣù Sha'ban ọlọ́run kó dákun fún wa ń bẹ̀ ó sì jẹ́ kémi àti kájọ gan ní Ramadan èyí táwọn fi bára wa sọ̀rọ̀ lónìí òun náà ni tis'atun ladina la yuhibbuhumullahu àwọn mẹ́sàn-án kan bẹ ọlọ́ọ̀bù nífẹ̀ẹ́ wọn rárá àwọn mẹ́sàn-án tọ́lọ̀ọ̀bù nífẹ̀ẹ́ wọn ibadallah ẹ̀yẹ rúsí ọlọ́ọ̀ba inna Allaha alladhi khalaqana wa razzaqana wa hadana dájú ọlọ́ọ̀ba tó dá wa tó sì ń fún wa lárísìkí tó tún wá ń fi wá mọ̀nà wa kafana wa awana ọba yìí lọba tí ń tó wa olóṣì ń kó wa mọ́ra wà àfásọ́nà ọba yìí ní ń sọ wà àfásọ́ òkàmànà kódà gbogbo àwọn aláṣẹ wa tó ti bí wọ́n ṣe ń kó síkírọ́rìtì rọra tó àtàwọn àti síkírọ́rìtì wọn ọlọ́ọ̀ba lọba tí ń sọ wọn wọ́dì làdánà kódà gbogbo olúwa tá a rí lápapọ̀ yìí ọlọ́ọ̀ba ní ń sọ wà á fọ́sọ̀ lánàá dìínánà ọba yìí gan ní sẹ́ẹ̀sì wa tí ń ṣe ìsìláàmù tí ò jẹ́ kó wá burú ọ̀kan tó ti báwọn ọ̀tẹ́ẹ̀sì bọ́ ti gbìyànjú tó ọlọ́run bá sì tú wọn ní àṣírí wà á sánàbí ìsìláàmù ọlọ́run bá yìí lọ́wọ́ pèmí àti yílé pẹ̀lú pé ká jẹ́ mùsùlùmí ọlọ́run bá ló fi ta wá lọ́rẹ̀ wàjà àrínà àmìnínà mutma'inina ọba yìí ló sì ṣe wá lẹ́nu ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ pé ya'tina rizqana rọ́gádà min kulli makani tí wọ́n má rìsìkì wá fún wa láti gbogbo ọjà agbègbè tọ́lọ̀ ọba dá wàjà àrínà na'ishu fi amani ọba yìí náà ló ṣèmi àti yín lẹ́nu tó ń gbé nínú ìfọ̀kànbalẹ̀
wúwa la àákòbìnrin mọ̀hábà bọ́bà mi yìí bá wá ń ṣe àdúró eléyìí fún wa tàwa ló tọ́ tó tún pọn dandan fún wa tó yẹ ká nífẹ̀ẹ́ bí èyí bá ń ṣe ọlọ́run ọba wà ṣúkùrì láti máa dúpẹ́ fọ́lọ́run ọba náà láti máa dúpẹ́ fún ọlọ́run ọba náà kí wọ́n lábàá fi dúpẹ́ fọ́lọ́run ọba bìfíìlì tọ́ àti òun náà ni ká máa tẹ̀lé tọ́lọ́run ọba ìtọ́ba pa á láti pé ká ṣe wàtárì kùnbà áàsì ìtọ́ba ní ká má ṣe ká jùúlẹ̀ ká jìnà sí wàlúwò kàrọ́ọ̀tì gbogbo ntọ́kànkọ́ ẹja jìnà sí ibadallah ẹ̀yà rúṣin ọlọ́run ọba innal wafa'a min siyamil kiram dájúdájú ìmọ̀ pàdéhùn taari yẹn nínú wà tí máa ń jẹ́yàn ọ̀rá pàlẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni wà inna Allaha jawwadan karima torí pé dájúdájú ọlọ́run ọba olùlọ́ba tí máa ń pa ní ilé olùlọ́ba ọlọ́rẹ̀ ìta tọ́rẹ̀ ìta rẹ̀ òjò tẹnìkọ̀ọ̀kan haliman olùlọ́ba onífaradà lórí gbogbo àwọn àṣìṣe tá à ń ṣe kèé tètè bínú rọ̀zá ọba yìí lọ́ba tó jẹ pé ń rọ gbogbo wa lọ́rọ̀ gbogbo dúkìá tó wà lọ́dọ̀ rẹ̀ mọ́ wò pé bọ́yá ọgbọ́n rẹ̀ ni ó wu ọlọ́run ọba ló kó sí ọ lọ́dọ̀ àlùwàá ọba tá ń sọ yìí ọba lọba tí ń tàyàn lọ́rẹ àfihàn ọba yìí náà sì lọ́gbọ́ oníṣọ́ kìí ṣe rọ́tò dèmọ́rùn kìí ṣe rọ́tò so mọ́wọ́ kódà kìí ṣe rọ́tò so mẹ́sẹ̀ ọba yìí lóníṣọ́ tí ń sọ gbogbo ẹ̀dá. wàá wàdà ápù àǹtùwáfà máàwù tó bá wá rí bẹ́ẹ̀ òun lọ́ba tó jẹ kó lẹ́tọ̀ọ́ sí ká pé àdéhùn rẹ̀ wà nashkuruhu ká sì dúpẹ́ fún ọlọ́ọ̀ba náà bìfíìlì tọ́ àti wàtárìkìl màásì wàlmùkàrọ̀ pẹ̀lú pé ká tẹ̀ láṣẹ rẹ̀ pé ìtò ní ká ṣe o ètò sì ní ká gbé jù sílẹ̀ ká gbé jù lẹ̀ ibadallah èyí ẹrú sí ọlọ́run ọba inna rabbakumullahu dájúdájú ọlọ́run ọba tí ń tọ́jú wa ọba olùre wa láyò ìpùtì satan asnaf kọ̀mọ̀ fẹ́ràn àwọn sáfù mẹ́sàn-án yìí tá a fẹ́ kà fúnra wa yìí o mina nasi nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹni tó bá wà nínú sáfù náà kọ́ mọ̀ pé òun ò sínú ẹni tọ́nà ọba nífẹ̀ẹ́ sí àyàfi kó ṣe kí ni kó ṣàtúnṣe na'udhu billahi an nakuna minhu àwọn ọlọ́run ló ní sọ àtẹ̀mí àti yín kọ́mọ̀jà sí nínú wọn o ọlọ́run kọ́ wọlé agbára rẹ̀ kọ́mọ̀jà sí nínú wọn àṣífùlẹ̀ awwal àwọn ìsáfù alákọ̀ọ́kọ́ al-mu'taduna àwọn olùtayọ ààlà àwọn ni wọ́n ń pẹni tọ́lọ̀ òpè ní kèfèrí wọn àpè ní kèfèrí kódà ẹni tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ zàká bóyá wọ́n wá yàtọ̀ níbi àkídà kan wọ́n bá bẹ̀rẹ̀ sí lẹ́kùn kèfèrí máa ọlọ́run bá sì kì wá ń lọ ó ní wala ta'tadu ọlọ́run ní ẹ má tayọ ààlà o inna Allaha la yuhibbul mu'tadina torí pé dájú ọlọ́run bá kò nífẹ̀ẹ́ sí gbogbo olùtayọ ààlà wà ní mọ̀tẹ́dì ẹ̀rọ olùtayọ ààlà wà lẹ́bí ìyẹ̀lẹ̀ àkùndọ́rarọ bìlẹ̀ àkàrínà ó náà lẹni tí ń kó parun tí ń kó ìnira bá ọmọlàkejì rẹ̀ bìgẹ́rì wájú àkè láì jẹ́ pé nìyẹn ní ẹ̀tọ́ sí kó jìyà tí fi ń jẹ́ yẹn ó ń fìyà jẹ sàwá àǹkánà dọ́rarùn ma'anawiyya aw ìsíyà bóyá ìnira téèyàn lè fojú rí ni àbí téèyàn ò lè fojú rí kí nìra téèyàn lè fojú rí bí kò gun ní nǹkan bí kò nà bí kò bu èdè yìí ò lè fojú rí bí kò ṣàìdá sí ọlọ́run kò sọ wá ń bẹ̀ ìpín alákọ̀ọ́kọ́ nù tọ́nà kò nífẹ̀ẹ́. simple star ni àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì alkawanona asimona àwọn náà ni onígbèraga ẹlẹ́sẹ̀ kọ́ọ̀lá ọlọ́run bá ń sọ báyìí pé inna Allaha la yuhibbu man kana awwanan azima dájájú ọlọ́run bá kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣègbéraga tó jẹ́ lẹ́sẹ̀ ọlọ́run bá ń sọ fún wa pé ká jìnnà sáwọn nǹkan yìí kí wọ́n ní ìgbéraga náà àwọn kàwánù yìí àwọn oníjàmbé èèyàn ó làwọn tó jẹ pé wọ́n máa ṣègbéraga láti fi gba dúkìá wàá wà máa ń ya òkú kọ̀dínásì wà àmúwálì zulima àwọn tá à ń pè ní oníjàmbá yìí làwọn tó jẹ pé wọ́n máa gba dúkìá àwọn èèyàn ní tàbòsí àti ní ti ìbáṣe ọ̀tá àwọn sáfù ẹlẹ́ẹ̀kẹta alìmọ̀kútàlù fàkúrò àwọn gapágapá
àwọn onífàárí lórí ilẹ̀. Ọlọ́run bá ti kì wá lọ pé ká ṣe kéde ká jìnnà sí ìwà èmi mo tó báyìí èmi mo dà báyìí. Ọlọ́run bá ní wàá gbogbo wọn ẹ̀sìn ní Ọlọ́run bá yín o wà látú ṣìríkù bí iṣẹ́ yà ẹ má ṣe mẹ́bọ mọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ bá ti wá ṣe léyìí tán wàdìwálìdé ní ìsáàdà àti bàbá àtìyá yín ẹ gbọ́dọ̀ ṣe dáadáa fún wọn. Ẹ̀rí pọ́mọ tó ń yan bàbá láàyò tó kọ̀yìn sí ìyá tí ń fìyà jẹ ìyá bó ni ó ṣe rọ́nà lọ́wájú Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ tó jẹ pé ń fìyà jẹ bàbá rẹ̀ ọwọ́ mú ìyá rẹ̀ lórí ayò bó ló ṣe fún rọ́nà lọ́wájú Ọlọ́run. Ọlọ́run láwọn méjèèjì la gbọ́dọ̀ ṣe dáadáa sí tá a bá fẹ́ rí ọ̀nà ìwọ̀n Ọlọ́run ọba. Ọ̀rùwá fi ṣe kúrùbà gbogbo alásùnmọ́ wa ká ṣe dáadáa fún wọn wàlìyàtáàmà àwọn ọmọ òrukàn wa ká ṣàánú wọn wàlìmọ̀sákìn àtàwọn kòlàkòságbé wàlìjáàrí ṣe kúrùbà àwọn tó súnmọ́ wa láládùúgbò wa dájọ́ ń gbé ká ṣe dáadáa sí wọn wàlìjáàrí jùlọ àwọn tó jìnà sí wa lálábàgbé wàsọ́ ìdìbìrì jàǹbì àwọn tí iṣẹ́ jọ pawápọ̀ ìrìnjọ pawápọ̀ wábìnrin sẹ̀bìn àtàwọn ọmọ oríire bá bá rí wọn ẹjá ṣàánú wọn wà máa malakati àìmánúkò àtàwọn tá a bá rí pé wọn ò tó wa lówó wọn ò tó wa ní dúkìá wọn ò tó wa ní làákàyè tí wọ́n wà lábẹ́ àṣẹ wa ẹjá ṣàánú wọn torí tọ́lá fi kì wá lọ ni pé inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura gbogbo ẹni tí bá ń sọ pé mi mo tó báyìí àfẹ̀mí nìkan ni títún wá fi ń ṣe báyìí Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí wọn o sí ipò rọ́ọ̀bì àwọn sáfù ẹlẹ́ẹ̀kẹrin al-akhiluna àlàwọn oníjàmbá àwọn yìí qala Allahu ta'ala Ọlọ́run bá ń sọ fún ànábì rẹ̀ pé fáńbì sílé ìmọ̀ aláṣàwáì èyí òun nu wọn tó bá rí o jìnnà sí wọn mọ́kà wọn fún inna Allaha la yuhibbul akhilina torí pọ́nà ọgbọ̀n ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣe ìjàmbá ìta ń pè ní jàmbá láàrin yẹn ni pé ìyá nẹ́ta òunà bí máa nẹ nẹ́kùtòlù àjì ó náà ní kéyìn ó jàmbá àdéhùn tó yàn bá ṣe ẹlẹ́ẹ̀ka àwọn bẹ́ẹ̀ àwọn ìjọ ẹlẹ́ẹ̀ka àwọn alùfààrìṣúnà ó náà làwọn aláyọ̀pọ̀rá wọn ni ó ti ṣẹlẹ̀ ó yẹ gbẹ́lú jáde ẹ máa lù ìlú bàbá rẹ kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ nílẹ̀ yìí tó fi dókè òkun àwọn aláyọ̀pọ̀rá gbogbo wọn báyìí Ọlọ́run bò nífẹ̀ẹ́ sí wọn ìdíkọ́ ọ̀là Ọlọ́run bá ní ẹrántí nígbàtí ìdíkọ́ ọ̀là láwùn kò mú nígbà táwọn àjọ Kárúnà tí wọ́n ń sọ fún pé àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ báyìí fún pé la tafrah má yayọ̀ pọ̀rá inna Allaha la yuhibbul farihina Ọlọ́run bò fẹ́ràn gbogbo ẹni tí bá máa ń yayọ̀ pọ̀rá wal farihu ẹ̀rí ayọ̀ táwọn wí yìí بما آتى الله من فضله مع التوحيد والشكر لله بفعل طاعته وترك المعاصي والمنكرات واجب معمول ẹ̀rí kéèyàn yọ̀ níbi oore tọ́nà ọba ṣe fún yàn pẹ̀lú péyàn nígbàgbọ́ sọ́lọ́run téèyàn sì fi ń dúpẹ́ fọ́lọ́run téèyàn wá fi ń tẹ̀ láti Ọlọ́run tí sì fi ń gbé tọ́nà ọba ní ká má ṣe jù sílẹ̀ wájibun ọ̀rọ̀ èèyàn lélẹ́yìí o kódà mahmudun ẹni tí bá ń ṣe léyìí ẹni ẹ̀yìn ni ó tún jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa wal-farihu alladhi la yuhibbu Allahu huwa farihu Qaruna àmọ́ ayọ̀pọ̀rọ̀ tọ́nà ọba ò nífẹ̀ẹ́ sí onírú ti Kárúnà tí ń ṣe lọ́jọ́ sí wa huwa adun asriya Bani Israila wọ́n ní Kárúnà tá ń sọ yìí ọ̀kan nínú àwọn tọ́lọ́hun ṣàánú tó dá kọ́kọ́rọ́ ọ̀làlé lọ́wọ́ nínú àwọn ọmọ Bani Israila ni lásìkò ànábì Musa alayhi salam àmọ́ láyé gòdè bíi pé fàìsù káàlà níbi tí ó ti ń sọ báyìí pé warasahu kabiran an kabir èmi jogún bọ́lá ni kìí ṣe pé bọ́yẹ̀ nìkan sọ̀tàn fún mi pé bọ́yẹ̀ òlòwò sọ mí dì báyìí mo jogún bọ́lá ni bí wọn náà ṣe máa sọ pé ọmọràn tiwa ni àwa jogún bọ́lá ni gbogbo ọ̀ràn yín gbogbo fáàrí rẹ bọ́ọ̀ bá ti lò síbi tọ́lọ́ òfò àtàdánù lásán ni wa kana yuharibuna Allaha wa rasulahu Kárúnà ìtọ́hun ṣe lọ́jọ́ náà ni pé òun gbógun ti sí Ọlọ́run ọba kódò jí sí Ọlọ́run ọba tí ń ṣe Músá ń gbógun tí bilmáàlì pẹ̀lú owó tá a fún un fàyún fi kún un fèrèmọ̀ àrọ̀mọ́ ìwà ń na síbi tọ́lọ̀ ọba ní kọ̀tọ́ wà nẹ́sìrì ní fàsáàdì ìwà fi ń tan ìwà àbàjẹ́ káàkiri lóye fún èyí tó wá ṣe yìí ìwà ń ṣe ní ti ìbásọ̀tá àti ní ti tàbòsí
kódà yóò tún wá jáde pé ẹ wo ọ̀sán tọ́lọ̀ ọba ṣe fóun fọyẹ́pùrọ̀rù fárí ànábì yòmùdídì ọlọ́run ètí kárùnà ń ṣe yìí gbogbo ẹni tí bá ń ṣerú rẹ̀ ìtọ́nà ọgọ́rùn nífẹ̀ẹ́ sí ni wọn ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ alìmùsìdúnà gbogbo ẹni tó bá jẹ́ olùbàjẹ́ lórí ilẹ̀ òun kàn balẹ̀ jẹ́ ni ọlọ́run kò nífẹ̀ẹ́ sí wọn ọlọ́run bá ní látẹ́gbẹ̀gì fasada fil ardi ọlọ́run ní ẹ má ṣe tẹ́ ní ìbàjẹ́ ilẹ̀ sórí ilẹ̀ inna Allaha la yuhibbul mufsidina torí pọ́nà ọkọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo òbílẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀keje ń bẹ nínú àwọn tó náà kò tún nífẹ̀ẹ́ sí alimutakabbiruna àwọn onígbéraga kọ́ọ̀nà ọlọ́run bá ń sọ báyìí fún wa pé wala tamshi fil ardi maraha ẹ má máa rìn lórí ilẹ̀ tẹ́mọ̀ béèrè pé tá ń kú torí bọ́ ọba béèrè pé tá ń kú ẹni tó kú ọ padà yọjú sí ọ bọ́ má rìn báyìí lórí ilẹ̀ torí pé inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí ń bá rìn tí ń gapá lẹ́ni tí fi ń ṣe báyìí wal kibru ìta ń pè ní ìgbéraga láàrin ni pé wúwa gọ́pùtùn náàsì ó náà ní kéèyàn má kẹ̀yàn fún kọ́ má ra àwọn ẹ̀dá yòókù sí nǹkankan àfòun wà tọ́bùrù láàkì gbogbo tó bá sì jódodo kò ní gbà yóò neglect ẹni pé kò sí nǹkan tó kọ̀ òun less concern ni kò sí tọ́kàn pẹ̀lú òdodo kò ní wo bẹ̀ rárá àwọn ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn tọ́nà kò nífẹ̀ẹ́ alimu sirifuna ó náà làwọn tí bá ń ṣe nǹkan lófò wọ́n ń ṣe nǹkan lófò wọ́n ń ṣe bí ò ṣe dáa wàhùwà lẹ́bí àǹṣá àjànàtì màrùṣáàtì wàgẹ́yì màrùṣáàtì ọlọ́run bá ní àwa la ṣe àwọn nǹkan èso fún yín láwọn ètò jẹ kó sopọ̀ àtàwọn ètò jẹ pé wọ́n dádúró ni wà nábàlà ó ní ẹwọ ọ̀pẹ dádúró lọ báyìí ni àwa la ṣe wà sẹ́rẹ̀fà mùtálífàn ọlọ́run bá ní ẹwọ àwọn arúgbìn lóríṣiríṣi táwọn ọlọ́run bá ṣe fún yín wà zaituna wà rumana àti zaituna àti ruman mutashabi and wàgẹ́rà mutashabi tá a bá wò wọ́n jọra wọn àwọn kan bẹ tí wọ́n jọra wọn àwọn kan sì ń bẹ tí wọ́n jọra wọn ọlọ́run láti ètò jọra wọn o àti tí ọjọra wọn o kùlú min samari ìzá asùnbárọ̀ ẹ máa jẹ nínú èso rẹ̀ nígbà tí wọ́n bá ti so wàá tu àkọ́wù ẹ wá yọ zàká níbi ibẹ̀ ẹ yọ zàká ètí ọba ti wọ zàká nù yín ẹ yọ níbẹ̀ yọba àsọdí lọ́jọ́ tẹ bá kórè àwọn kòkó náà wà látúnṣìrì fún ẹ má ṣe nǹkan lófò innahu la yuhibbul mushrifina torí pé dájú ọlọ́run ọba kò fẹ́ràn gbogbo ẹni tí bá ń ṣe nǹkan lófò ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa bá a bá rí ṣe nǹkan lófò ó pín sóríṣiríṣi ẹjá jìnà sí ẹlẹ́ẹ̀kẹsàn bẹ́ẹ̀ ó náà ni azọ́ọ̀lìmọ́nà alábòsí ọlọ́run bá ní wọn ọ̀fẹ́ irú àwọn bẹ́ẹ̀ òun ò nífẹ̀ẹ́ sí wọn wà zọ́ọ̀lìmọ́nà àìní bàbá òwòrán alábòsí méjì ló pín sí zọ́ọ̀lìmọ́nì náàsì ìgbà míì èèyàn máa ń ṣàbòsí fẹ́mi ara rẹ̀ wà zọ́ọ̀lìmọ́nì náàsì èèyàn sì máa ń ṣàbòsí fún ẹni tó jẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ wà zọ́ọ̀lìmù náàsì ètà ń pè lábòsí tẹ̀mí ara èèyàn náà ni pé yakunu bí ṣíríkì èyí máa ń wáyé bí kẹ́dọ̀ ṣẹbọ wà kúfùrì kó ṣe kòkí sí ọlọ́run ọba kó pe ọlọ́run ọba kọ́lọ̀ ọgbó sórí fún kọ́mọ dúpẹ́ fún nǹkan míì wà dídẹ̀yìn kọ́mọ sàdádálẹ̀ wàlìmọ̀ àásì kọ́mọ sẹlọ́hun wàlìmọ̀ kárọ̀tì àti gbogbo ń tọ́ka pọ̀ tójú ọ̀gbọ́dọ̀ ní tó ń bọ̀ ọ̀fẹ́ kéèyàn mú òun bẹ̀ tí ń ṣe gbogbo ẹni tí bá ń ṣe léyìí ń ṣàbòsí fẹ́mi ara rẹ̀ ni wàzúlìmù náàsì àmọ́ àbòsí tẹ́yà máa ń ṣe fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ìyàkúnnù bí áàsì òkòkì eléyìí máa ń wáyé níbi kéèyàn gbà kó ní nǹkan wàlẹ̀ ákùndọ́rà rí bíi kéèyàn tó wá fi sùtá kàn wọ́n bí sùtá wo bí kọ́tìlì ó lè ní wọ́n pa àbí kọ́tìlì níbí torí kọ́tìlù ń gbà mí kèé ṣe pé pípa nìkan ní máa ń túmọ̀ sí bí ká fìyà jẹ náà bẹ́ẹ̀ torí àdìsí ànábì sallallahu alaihi wasallam kan bẹ táwọn ọ̀tọ̀ ọlọ́run fi máa ń tako ìsìláàmù ó náà ni pé inni umiritu an uqatila an-nasa ó ní wọ́n pa mí láṣẹ kí n máa ìbáwọn ọba tí wọ́n ní kí n máa pa àwọn èèyàn ìrọ̀rùn ònà láàrin ìyẹn kìí ṣe pípa pé kí n máa bá wọn jà àtà tí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run ọba títí tí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run ọba wọ́n bá ti wá gbọ́rọ̀ ọlọ́run ọba tán kí n pa wọ́n kí n tàjẹ wọn sílẹ̀ kò ó jẹ́ ìwọ̀ fún mi ẹni tí ó bá wá tutọ́ jọ̀tọ̀ ọlọ́run yóò ní ẹbá nàbí yín náà lórí wọn kò ń láṣẹ pé kó wọn máa pààyàn pípa ń bẹ̀rù kìí ṣe ti pípa yàn bí kéèyàn fi yà jẹ yàn wàlà áza tàbí kéèyàn fi sùtá kàn yàn wàdà àwátì lè ṣíríkì tàbí kéèyàn máa pèyàn sí di ntí ọjẹ ẹbọ ìbádàlá ẹ̀yẹ rúsí ọlọ́run ọba ẹ jẹ́ lọ mọ̀ pé
فإن مصير الناس في الآخرة إما الجنة أو إلى النار. ẹ jẹ́ lọ mọ̀ pé dájú ibùsẹ̀rí sí ọmọ ẹ̀dá ènìyàn lọ́jọ́ ìkẹyìn nínú kọjá lùjánà tàbí kọjá náà ni lọ́lọ́run bá fi ní torí bẹ́ẹ̀ la ṣe ní wakazalika àìnà ilayka torí bẹ́ẹ̀ la ṣe fi ránṣẹ́ sílẹ̀ ànábì Muhammad Qur'anan Arabiyyan Kùránà tó jẹ́ tá a sọ̀kalẹ̀ lélẹ̀ Lárúbáwá litunzira ummal qura pé kó o máa fi ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ará Mákà wà mọ̀nà àwòláà àtàwọn tọrọ kìríkà wọn wà tunzira yawmal jam'i wà máa kìlọ̀ fún wọn ọjọ́ tá kó gbogbo yín papọ̀ yawmal jam'il awwaluna wal akhirin ọjọ́ tá kó àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ àti gbogbo ẹni tó bá lọ káyìn tá kó wọn papọ̀ láàárọ̀ ìbà fíì kò síyèméjì ń bẹ o fariqun fil jannati àwọn ẹrú kan wọ́n wà nínú ọgbà àlìjánà ọlọ́run kó ṣèmi àti yín bẹ́ẹ̀ o wọ́n fàrí ipò fi sa'ir àwọn kò sì wà nínú náà ṣẹ̀hìrì ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ ọ̀nà wo lèèyàn lè gbà láti fi rí ìyọ́nú ọlọ́run ọba bá a ṣe sọ pé ọlọ́run ọba ò fẹ́ràn àwọn mẹ́sàn-án ìwùlànà wọn wá lèèyàn ọ̀tọ̀ téèyàn fi wá bọ́ sínú ìyọ́nú ọlọ́run ọba ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Ẹlọ́sọ pé èrè ànábì sọ fún wọn pé tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n bá fẹ́ràn ọlọ́run ọba fattabi'uni ní kí wọ́n tẹ̀lé wà ànábì. Gbogbo ẹni bá ti tẹ̀lé ọ̀rọ̀ ànábì ọlọ́run ọba ló tẹ̀lé o. Bọ́ ọba ti wá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba yuhbibkumullahu ọlọ́run ọba ó sì nífẹ̀ẹ́ rẹ wa yaghfir lakum dhunubakum ọlọ́run ọba ó sì forí àṣìṣe rẹ jìn ọ́ torí pé kò sí bẹ́ẹ̀ dá ṣe lè rìn torí òní mì wallahu ghafurur rahim. Dájájú ọlọ́run ọba oníkẹni ọba aláforíjì sí ni àdísì kan látọ̀dọ̀ Abu Huraira nínú àdísì dùkúlísí annannabiya sallallahu alaihi wasallam dájájú ànábì wa Muhammad kí ọlọ́run kó bá wa sàlékún ẹ̀fún wa kọ́ọ̀lá wọ́n sọ báyìí pé inna Allaha qala wọ́n lọ́nà ọba sọ pé man adali waliyan ẹni yòówù nínú yín tó bá ilé gbógun ti ààyò èmi ọlọ́run ọba ẹni tẹ́mi ọlọ́run ọba ń fẹ́ràn fàkọ́dí àdántù bil ardi ẹni ó ti fọwọ́ ara rẹ̀ sọ pé òun fẹ́ bí mi ọlọ́run ọba jagun ogun èmi ọlọ́run ọba ní ń wá ẹni bá olólùfẹ́ ọlọ́run tí ń bá sọ̀tẹ̀ ń wá ogun látọ̀dọ̀ ọlọ́run ọba ni wa ma taqarraba ilayya abdi bìṣẹ́yìn àbá ilayya mimma aftaratuhu alayhi wọ́n ní ẹrú òní jẹ́ni tó jẹ́ pé yóò máa súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ pẹ̀lú nǹkan kan tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́ bá sì ṣe lọ́rùn èèyàn fún bẹ́rù bá ti ń ṣe tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́ bá ṣe lọ́rùn èèyàn fún ẹrú náà ń súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ ni wa ma yazalu abdi ẹrú ọ̀wá níyẹ̀ bẹ́rù ọ̀bá yẹ̀ tí ó gbò yatabarrabu ilayya lẹ́ni tí fi ń súnmẹ́mi ọlọ́wọ́ ọba bin nawafili pẹ̀lú àwọn iṣẹ́ àlékún àtà òhìbáwò ọlọ́tẹ́mi ọlọ́wọ́ bó fi wá nífẹ̀ẹ́ rẹ̀ fáìzá àbátù ọlọ́ọ̀ni bí mo bá nífẹ̀ẹ́ rẹ̀ o in tí ó máa ṣẹlẹ̀ tí ó máa rí lára rẹ̀ ni pé kúntùn sàmù òhù ìdí etí ìgbọ́rọ̀ rẹ̀ alábì yasmahu bíi èyí tí ó fi máa gbọ́rọ̀ ọ̀rọ̀ tó wọ́n máa gbọ́ yóò máa yàtọ̀ sí ti yín o wà bá sọ̀rọ̀ ìdí ojú ríran rẹ̀ alábì yorùsírù bíi tó jẹ́ pé ìrìn tí ó máa rí yóò máa yàtọ̀ sí ti yín bẹ́yìn bá ń lé ayé òun ó sì máa wà kìyàmà wàyẹ́dà wúlàbí yàtíṣù bíà kódà ọwọ́ rẹ̀ tí ń fi gbà kan mú ọlọ́run ní ìdí ọwọ́ rẹ̀ kò ní fi mú mùkúmù àyàfi ọ̀rọ̀ ọlọ́run ọba wà ríjì láwù kódà àwọn òdì ẹsẹ̀ tí ń fi rìn alẹ́ ti yẹ́rùsì bíà ètò ẹgbẹ́ fi rìn lọ kò ní rìn lọ síbi tọ́nà ọ̀bọ̀ ọ̀fẹ́ wà ń sàálà ní ọlọ́run ní bó bá lọ bí mí léèrè gangan pẹ́rẹ́ láò ti yá nìnáwù ìfún ìjù ọwọ́ rẹ̀ lẹ́fún wàlà ń ní ìta àǹzà ní tó bá wá sọ níbi aburú kan lọ́dọ̀ èmi ọlọ́ọ̀ba láwí ìzánáwò èmi ọlọ́ọ̀ba ń sì ṣe kíni ń fi sọ rẹ̀ sọ àtẹ̀mí àti ọlọ́run kó fi sọ rẹ̀ sọ wa ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah ẹ̀jẹ̀ ìjámà gbogbo àwọn wàtá kàkálẹ̀ yìí ètí bá ń bẹ́nu bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ẹjẹ́ àjùlẹ̀ torí ọjọ́ àtúbọ̀tán torí ọjọ́ títán àfàsìkò yìí a fi bá àwọn ọlọ́kọ̀ wa ní gáràjì fún a fi bá wọn kẹ́dùn nípa ẹrú ọlọ́run kan àti tó kí òun yíra yìí aláàjì tọ́lọ̀ ní kí títún dé bá wọn níjó ní on 31st kan náà ọlọ́run kó dákun kó wọlé àánú rẹ̀ kó wọlé àjọmọ̀sọ rẹ̀ kó wọlé akótápà àforíjì ọlọ́run kó bá àforíjì wọn ọ̀là la ilaha illallah Allahumma ighfir lahu warhamhu bí ó ṣe rí ẹnìkọ̀ọ̀kan bí ó ṣe pàdé tiẹ̀ lẹ́jọ́ kan náà idha jaa ajaluhu la yu'akhiruna sa'atan wala la yu'akhiruna sa'atan wala yastaqdimuna
gbogbo tí ọjọ́ bá ti tó ẹ máa fà sẹ́yìn irọ́ ni kò ní sí má àtẹ̀mí àti yín ọlọ́jà bá náà ọlọ́run pàdé bàbá wa Prince Hamzat Yusuf òsì àgbòrò ọlọ́run kọ́ bá ní kẹ́ wọn bàbá wa Abdulkadir Keilani Ìsáwálé ọlọ́run kó bá ní kẹ́ wọn àtàwọn abíni wọn àtàwọn ìyàwó wọn ọlọ́run kó bá ní kẹ́ wọn gbogbo ẹbí tó wá bílẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ẹrú ọlọ́run tí wọ́n wá yọ nínú dúkìá rẹ̀ tán fi gbé ààyè yìí dúró ọlọ́run kó bá ní lékún kẹrẹ̀ ẹrú ọlọ́run tó ń wá salátọ̀nà pé ibi ìní ẹgbẹ́ sí àfa àwa Ahmed ọmọ tó kè ṣe lórílẹ̀ Saudi náà ọlọ́run kó bá wà pẹ̀lú wọn ọ̀làlá ìlà àìlọ́wọ́ gbogbo àwọn tá à ń yáàyè yìí náà lọ́jọ́ mẹ́jọ ọlọ́run yọ wọ́n kó lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tó kù ní dáadáa lórí àlámọ̀rí wa ọlọ́run kó jùlẹ̀ fún wa gbogbo àwọn tó wálé tó ẹgbẹ́ sábà bí kan ló mú wọn wálé ìgbà wọn bá máa padà lọ ọlọ́run kó fi sọ̀rọ̀ sọ wọn gbogbo àwọn ọlọ́kọ̀ wa ọlọ́run àbíọ́ àwọn olóníṣọ̀ fún wa bá wa fi sọ̀rọ̀ sọ wọn ọlọ́run mọ̀jẹ̀ mọ́tò wọn ṣubú ọlọ́run mọ́tìjì wọn pàdé alágbèdá ọ̀làlá ilaha illallah gbogbo àwọn náà táwọn gbọmọ sí ní àtàwọn táwọn fẹsẹ̀ rìn mọ́ fi ìdàgbà sí wọn ọlọ́run àtúbọ̀tán rí ọlọ́run kó ṣe fún wa Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar gbogbo ẹni tí ń wọ́n ma ibi tá ń tafà sí bá a ti sọ tẹ́lómi wò pé àbẹ́mi ní ń bá rí ọlọ́run kó dàpọ̀ bá àbọ̀ ọlọ́mọ àgbọ̀nà Allahumma ij'al man nasha'u muwaffiqan liman tasha'u kay la yasiru man nasha'u mukhalifan liman tasha'u wa ma ana hatta asha'u ila fama Allah yasha'u law ja'ala al-'abdu wa sama kana ila man tasha'u fatubna fi ma tasha'u wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin subhana rabbika rabbil izzati amma yasifun سلام على المرسلين والحمد لله رب العالمين أقيموا الصلاة يرحمكم الرحمن